gẹ́gẹ́ bí coordinator wa nínú ìdúta wa yìí bàbá kí ni nǹkan tẹ́ rí sí nǹkan tó ṣẹlẹ̀ sí wa lórílẹ̀‐èdè yìí torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bó ti fẹ́ táwọn bàbá wa ti ń jẹ̀yà yìí bọ̀ tó ń sì ti wà lóko ẹrú ṣùgbọ́n kò tẹ́ wa lọ́rùn ẹ wò ó bí àgbàlagbà kí ni nǹkan tẹ́ rí sọ fọ́rọ̀ yìí. ọ̀kan nínú àwọn ọmọ wa olórin Saheed Òṣùpá ó kọ orin kan jáde orin yẹn ó wà gan ó ní ọmọ Yorùbá múra ká má padà ká ọba mọ́ ohun tó ṣẹlẹ̀ nígbà kan kò yẹ kó tún padà wáyé bọ́mọ Yorùbá bá jẹ́ tó bá dépò tí ó mú lò tó bá tún fẹ́ padà sípò ìyàwó àfikún tún padà yífa nation. ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù wọn àti ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n yín ni mo sọ nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ nígbà tí ó ti pe ní àwọn òyìnbó kó wa papọ̀ ní 18 something kọ́mọ̀ máa gbà wá lásìkò wọ́n dẹ̀ wá papọ̀ wọn amalgamate wa Yorùbá Yíbò Haúsá àwa tá a wá pọ̀ jù nínú wọn àwa tí a pọ̀ jù nínú wọn àwa ni Yorùbá Yíbò Haúsá la fi jẹ́ Wazobia àwa rí báwọn kan tó ń jẹ ọ̀gá ilé àwọn kan lórí ó báàdì gan ìwé nìkan ọmọ tó wà ń ta àlùmọ́ọ́nì wa náà wọ́n ń kó lọ wọ́n á tún pa wá ní anyhow àwọn náà lẹ́bàá lọ́gà àwa pẹ̀lú wọn yàn wá jẹ́ àwọn bí wọ́n ṣe ń bẹ̀ bíyàwó yín bá pẹ́ lóko tẹ́ bá tiẹ̀ rí mi wọ́n á gbọ́ ma ìyàn ẹran yín wọ́n á da ẹran jẹ oko nílà ìgbọ́dọ̀ sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ wọ́n á pààyàn ní àwa àdìsá ìjọ ní ọ̀dà náà o ìgbésẹ̀ tí bàbá wa Awólọ́wọ̀ gbé tì nígbà tí wọ́n kó àpapọ̀ tó dé bí Yorùbá wà lọ́tọ̀ Káwúsá wà lọ́tọ̀ bí Ìgbò wà lọ́tọ̀ lọ́dọ̀ yẹn bá àṣìkò ọ sọ̀rọ̀ yẹn àṣìkò sọ pé ní majority ló ní tọ̀ ní bàbá ló bá wá owó fúnra rẹ̀ ó bá lọ rẹ̀ recruit àwọn èèyàn ní Ghana ó kó àwọn èèyàn wa lọ sí Ghana láti fi gba ọmọ Yorùbá kalẹ̀ ó bá dẹ̀ tó sọ òfófó rẹ̀ gbàtí wọ́n sọ òfófó rẹ̀ pé ní ó ń kó sọ́jà àjọ wọ́n bá padà lọ́ọ̀dẹ̀ sí òfófó rẹ̀ wọ́n bá fi sí ọ̀pẹ wọn tí ìgbà gbàgbé nǹkan bíi 25 years tó ti gbà yẹn tọ̀ mú tí wọ́n mú jáde ní Yíbò wa ní ká jagun aláwọ̀ jagun àwa ni ẹ̀ lọ́ máa jagun wọ́n ń jagun bọ̀ wọ́n làwọn ò ní gbalẹ̀ wa wá wọ́n gbalẹ̀ wa wá làwọn náà bá ní ká jáde ká sì wọ́n padà torí bẹ́ẹ̀ ogun tó wájà tí ń gbà ẹ̀ ni àwa ọmọ kéékèèké ni a sọ pé ní a fẹ́ gbara wa lẹ̀ nísìnyí tá a ní o tó wa jẹ ogún orílẹ̀-èdè ẹyọ kan ni omi òkun ogún orílẹ̀-èdè sọ̀sọ̀ làwa la dẹ̀ ní àmọ́ àti ń jìyà ju ẹwọ́ yẹn kéékèèké so àti ìdílé ìsìn láti gba ọmọ Yorùbá kalẹ̀ ní gbogbo ọ̀nà nation. Are we going back? No going back. Are we going back? No going back. Are we going back? No going back. Too strong? Strong. Too strong? Strong. Go, go. 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 Nation. Oòduà. Oòduà.